Ògbómọ̀ṣọ́ ń tutù báyìí àtẹnitọ́rọ̀ náà ká àtẹnitọ́rọ̀ náà kàn gbogbo wa là ń dá sí ifọ̀ ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n tún ti fẹ́ sọ di ọ̀rọ̀ ẹ̀sìn wà láìkì dẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá ló fẹ́ máa dá àwọn kan lẹ́bi ẹnu bàbá kábíyèsí àti bàbá wa ìmáàmù onítọ̀hún fẹ́ túlù ní kọ̀dẹ̀mọ́ tókè ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ má dẹ̀ sọ di ìjà ẹ̀sìn àní kì í sọ̀rọ̀ ẹ̀sìn ní ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ wàláì kì í sọ̀rọ̀ ẹ̀sìn bàbá kábíyèsí bàbá ẹ má gbàgbé pé rọ̀ Yéṣu káwọ́mìn ádìmú rọ̀ Yéṣu káwọ́mìn ádìmú bàbá kábíyèsí olórí ìlú òun lọmọ ọ̀dọ̀ ọbẹ̀ bàbá mi ẹ má jẹ́ kí àwọn tí ọ̀rọ̀ lu yín òye ẹ má jẹ́ kí wọ́n kọwọ́ bọ̀ ní Ògbómọ̀ṣọ́ àkókò tí ilẹ̀ ń lò lọ́wọ́ yìí ìgbà yín lẹ̀ ń lò lọ́wọ́ yìí sàmáìnì yín lẹ̀ ń lò lọ́wọ́ yìí wọ́n dẹ̀ ka ìsítórì fún oníkálukú lójú ayé rẹ̀ bẹ́ẹ̀ bá kú ń bẹ̀ tán wọ́n kà lẹ́yìn rẹ̀ wọ́n tún ká fọmọ rẹ̀ wọ́n tún ká fún àrọmọdọ́mọ bàbá kábíyèsí àmọ̀ràn lèmi fẹ́ gbà yín èmi ò tó yín dá lẹ́bi o àmọ̀ràn ni mo fẹ́ gbà yín àmọ̀ràn ni mo fẹ́ gbà yín bàbá kábíyèsí lákòókò tá a wà yìí èkú dàlú Ògbómọ̀ṣọ́ ọwọ́ kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ ọwọ́ yín lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀dẹ̀jẹ̀ kẹ́ pẹ́ láàyè náà bàbá kábíyèsí ẹ̀yin ni kẹ́ ẹ lọ dájókòó yóò bá ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò àwọn bàbá wa dẹ̀ ní ẹ̀yin àgbàlagbà ní onílùú òní fẹ́ kó tú gbogbo aṣọ́dẹ̀kọ́ là ń sá lọ́rùn Yorùbá ní ẹni tí ikú bá pakù ni wọ́n pè ní baálé ẹni kádàrá bá yàn ní jẹ́ kábíyèsí no ọjọ́ orí kọ́ ni kú ọba baálé ni wọ́n máa ń fi ọjọ́ orí tó bàbá kábíyèsí ọba tó ní lọ́yẹ̀ yìí bá mi ẹjọ́ ẹni ọ̀fẹ́ gọ̀lá ẹni ọ̀fi ẹ̀gọ̀lá gbogbo inú ilé agboolé àdúgbò inú ìlú tá a bá ti pa àṣẹ tá a bá ti fẹ̀gọ̀ kún ogun ní máa ṣẹlẹ̀ wàláì rọ́bùlì káàbà ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé àwọn àfáà kan ti bẹ́ẹ̀ sọ di ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti ń dá ìjọ yẹn wọ́n ti ń dá bí ìgbà pé yẹn ń dájú ẹ̀sìn kírísítẹ́nì ní kábíyèsí kìíní kan kábíyèsí nothing concern anybody gbogbo ẹni tó bá ti lọ dìbò tó ti lọ sọ ipò ń fẹ́ jí ọba ọ̀lẹ́sìn o gbogbo ẹ̀sìn tí bá bẹ́ẹ̀ nù ìlú lọ́gbọ́dọ̀ mọ̀ ṣe ẹni ọba jí ọba ní ìlú kìrìsìtẹ́nì ni táwọn mùsùlùmí bá pè yóò fún ọ lẹ́tọ̀ wọn kódà táwọn oníṣẹ̀ṣẹ̀ bá pè yóò fún ọ lẹ́tọ̀ wọn ẹni tó bá ti mọ̀ wípé òun ò lè pín gbogbo ẹ̀tọ́ yẹn kiri tó bá jẹ́ mùsùlùmí ẹ sọ fún yín pé ìmáàmù ni oyè ìmáàmù ni kó lọ jẹ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá ní òun ò lè fún mùsùlùmí ní ìwọ tiẹ̀ òun ò lè fún oníṣẹ̀ṣẹ̀ níwọ tiẹ̀ torí pé òun jẹ́ kìrìsìtẹ́nì ẹ sọ fún tọ̀hún pé kó lọ jẹ oyè ní ṣọ́ọ̀ṣì bàbá wa kábíyèsí aburú òní sẹ́yìn bàbá ṣẹ́ni ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ní bàbá ìmáàmù jẹ́ sí irú kíni tó yẹ kó máa ṣẹlẹ̀ bàbá kábíyèsí láàrin ẹ̀yin àti ọmọ yín nínú ìlú láàrin ẹ̀yin àti àfáà yín nínú ìlú láàrin ẹ̀yin àti ìmáàmù yín nínú ìlú tó wá di tọ́jà ìpín ẹni ọmọọ̀rọ̀ sọ àtẹ̀ntí ọmọọ̀rọ̀ sọ ní dá sí i bàbá mi bàbá sọ wọn Ògbómọ̀ṣọ́ ní Nàìjíríà ìlú Ògbómọ̀ṣọ́ òkèrè nílẹ̀ Yorùbá ìlú Ògbómọ̀ṣọ́ òkèrè lọ́yọ̀ state ìlú Ògbómọ̀ṣọ́ òkèrè
gbogbo tí ó padà kéré Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jọ́ ṣẹlẹ̀. Bàbá kábíyèsí kò sí nǹkan kan tá a fi sùúrù ṣe tí ò ní lè sí ayọ̀ o, kò dẹ̀ sí tá a fagídí ṣe tó gúnlẹ̀ ayọ̀ rí. Bàbá wa sọ àwọn Ògbómọ̀ṣọ́ kábíyèsí ẹ̀yin nìkan tó incident ti ń ṣẹlẹ̀ láàrin ìyá àti ìmáàmù yín yanjú púpọ̀ ní ti ìmáàmù lọ́dọ̀ yín. Bàbá ṣe ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ọmọ ni wọ́n jẹ́ fún yín bàbá kábíyèsí. Bàbá ṣe ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ìmáàmù yín ni wọ́n jẹ́. Bàbá ṣe ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí àfáà yín ni wọ́n jẹ́. Ẹ̀yin wá ń jẹ́ bàbá ìmáàmù bàbá àfáà. Bàbá kábíyèsí àti ọ̀pẹ lẹ́nu yín o. Tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ táwọn kan nínú ìlú bá ń sọ lẹ́ẹ̀mọ tẹ̀lé. Bàbá kábíyèsí tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ táwọn olóyè ń sọ lẹ́ẹ̀mọ tẹ̀lé. Bàbá kábíyèsí tẹ́ ẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì táwọn aráàlú ń sọ lẹ́ẹ̀mọ tẹ̀lé. Ọlọ́run ní jẹ́ ní ìtẹ̀ burúkú lójú ayé yín ẹ̀ẹ́dẹ̀ ní ìtẹ̀ burúkú tẹ́ ẹ bá kú ònú ayé tán. ọ̀rọ̀ kí la jọ ń fà bàbá kábíyèsí kò sí nǹkan tí wọ́n ń pè ní àgbà àgbàmọ́ra ní jí àgbà. ẹ jẹ́ kí n mú ìkáyà kan wá ẹ jẹ́ bá mi sí àpúrógámù yìí ẹ jẹ́ kó délùú Ògbómọ̀ṣọ́ bóyá bàbá wa sọ ohun tó Ògbómọ̀ṣọ́ bàbá kábíyèsí bàbá Dandi ẹ jọ kí lórúkọ bàbá náà ó kọ wọn sápá mi lórí nísìnyí ẹ bá mi táìpù ẹ. bóyá bàbá kábíyèsí tìlú Ògbómọ̀ṣọ́ lè yí ọ̀rọ̀ mi wò pé ọmọ mi kékeré yìí ẹ jẹ́ ń gbọ́ kòtòkòtò tí ń wí. bàbá asọ́bùrù mi fún táwù ọjọ́ kọ́kọ́ là bọ́ ọmọ tóru ti fi sanra. bàbá kábíyèsí ẹ̀yin àgbàlagbà dẹ̀ ní okun ìhóruru ká wàrúru tó kún bá hóruru tá a bá wàrúru nǹkan bàjẹ́. kò dẹ̀ bàjẹ́ láyé Olúgbọ́n kò bàjẹ́ láyé Àrẹ̀sà. bàbá kábíyèsí tìlú Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ pé kò ní bàjẹ́ lákòókò tí náà àwọn bàbá yín lánàá àwọn náà rí ìpèníjà o sùúrù ni wọ́n fi yanjú rẹ̀ o ìfaradà ni wọ́n fi yanjú rẹ̀ o àgbàmọ́ra ni wọ́n fi yanjú ẹ̀. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn. ṣé bàbá kábíyèsí náà fẹ́ jẹ mọ́mù ni àbí ṣé mọ́mù náà fẹ́ jọba ni. ìmámù ò béèrè fọba bàbá kábíyèsí náà ò béèrè fún mọ́mù ẹ̀yin èyí náà lẹ́ ń bẹ́ẹ̀. ẹ̀yin èyí lẹ́ ń bẹ́ẹ̀. bàbá síbi mọ́mí ìlú Ògbómọ̀ṣọ́ anta adibun wa anta fa'imu wa anta aribun. bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ má mà jẹ́ kí àwa mùsùlùmí ká mọ̀ kí orí yìí bọ́gbó. àmọ̀ràn ni mo fẹ́ gbà bàbá ìmáàmù náà èyí tọ́jọ́ yé wa nínú ẹ̀kọ́ nù kéwú àfáàní wàmọ̀lì fáàrù ìlà lìhálẹ̀ ìlẹ̀mì ànáhùnmù kò sẹ́ni kankan tó tó ṣe fáàrí àfàwọn onímọ̀. bàbá imam ó ní alàlìhúdà límọ̀nìsì tá a dá àdìláwù torí pàwọ́ àfáà lájúwe ọ̀nà gidi fún ẹ̀ tó bá ń bùkátà àti mọ̀nà. bàbá wa imam ṣe rí ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ń sọ mo wo program àfáà kan àfáà ní bàbá ọba wọ́n ń tàn wá ní o àfáà yìí ṣe bàbá ọba o àfáà
àáfàá kì í ṣe bàbá ọba o. Àáfàá yìí ṣe bàbá ọba o. Àáfàá wo ni bàbá ọba? Àní ìlímù yúùlà wàlà yúùlà lẹ́yìn ìmọ̀ lọ ga jù tí ó sì nǹkan tó ga jù lọ. Ẹ gbọ́ ìmọ̀ àti ẹni tó nímọ̀ ti di nǹkan méjì. Ìmọ̀ tí ń bẹ lára wa tóbi lóòótọ́ àmọ́ àwa gẹ́gẹ́ àwọn kan ni wọ́n ní á. Inú ẹni tó ní àáfàá ní kábíyèsí wa o. Bàbá Ṣíbí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìlú tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé àáfàá ní bàbá ọba ó ní kọ̀ǹdíṣàn tó ṣẹlẹ̀ ní ìlú náà pẹ̀lú àáfàá ní ìlú àti kábíyèsí ìgbà náà. Ìtàn rẹ̀ bẹ́lẹ̀ ọba tó jẹ́ lákòókò ìgbà náà ẹni tó kù ní bàbá fún ọba àgbà náà àáfàá ni. Tí wọ́n bá ń sọ pé àáfàá ní bàbá ọba kì í ṣe pé tí wọ́n ń sọ nípa àwọn àáfàá pa ju ọba lọ. No, àwọn àáfàá àjọba lọ. Kùránì ti ń bẹ lára wọn dídí ni. Kábíyèsí ní ìdí àti bọ̀wọ̀ àṣì Ọlọ́run àtàlù Kùránì ti ń bẹ lára wa. Àwa náà dẹ̀ ní ìdí àti bọ̀wọ̀ orí adé. Àmọ́ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹnìkan kò lè dá sí. Bàbá Ṣíbí Ìmáàmù èmi fẹ́ rọ̀ yín ní gẹ́gẹ́ bí àfáà àgbà àti ìmáàmù àmù gbogbo tí jẹ́lu Ògbómọ̀ṣọ́ bó ṣe tóun ẹ̀yin ni ìmáàmù tó ga jù. Bàbá Ṣíbí Ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ Olúwa fi ṣáájú kì í dẹ̀ ṣe tọ́jú orí. Inú mi dùn pé bàbá mi àgbà Sheikh Ahmed Labeeb ìjọba wọ́n ti kọ́ dìde lórí ọ̀rọ̀ yìí láwọn àkókò kan. Assalamu alaikum ìyá mi. Hello. Bàbá Ṣíbí Ìmáàmù bàbá mi àgbà ìjọba Sheikh Labeeb. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹbí ni gbogbo àwọn àfáà tá ń dá sí ọ̀rọ̀ ìlú lọ́rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹbí ni ọ̀rọ̀ society ni. Bàbá Ṣíbí Ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ ẹ lo ìmọ̀ tí ń bẹ lára yín ẹ má gbọ́ wóróworó tọ́pọ̀lọpọ̀ ẹlòmíín sọ social media o ìlú wa ò papọ̀. Ọmọ bíbí ìlú Ìkirè lèmi o mi ìdẹ̀ni fẹ́ kí ìlú mi ó bàjẹ́ o. Bàbá Ṣíbí Ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ jẹ́ kẹ́ ẹ pẹ́ láàyè náà o. Fún bàbá Ìmáàmù mo rọ̀ yín tẹ́ ẹ bá ń ṣe útúbà ní múbàrí ọ̀rọ̀ a máa ju ẹni tó ní lọ. Ẹ fi ọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ń patọ́ pẹ̀ ẹ̀yin bàbá wa kábíyèsí pọ̀ ẹ fi ilẹ̀ múbàrí ẹ má sọ mọ́. Mo ti rí mà. Mo ṣe. Bàbá Ṣíbí Ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ káwọn kan tàn wá tí wọ́n bá ń sọ pé àwọn àfáà ní bàbá ọba no àfáà àwọn bàbá ọba. Ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ súnmọ́ bí láìlẹ̀dí láìláìláwà kì í sọ̀rọ̀ orí net kì í sọ̀rọ̀ net ọ̀rọ̀ ọnú ẹbí ni ọ̀rọ̀ fámìlì ni ọ̀rọ̀ ọnú ìlú ni. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá sí social media wọ́n ń dákun ni. Bàbá wa Ìmáàmù ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kankan ẹ má jẹ́ kí àfáà kankan ẹ má jẹ́ kí aláròyé kankan ẹ má jẹ́ kí social media kankan ó kórè burúkú tí wọ́n rìn yín. Ìlú bàbá tí l'Ògbómọ̀ṣọ́ ọmọ bíbí ìlú Ìkirè lèmi onílù òsì ní ìfi tú.
kéwúta àdẹjọ ké bàbá imam wà kọ́dírù kulli múrí máa kẹ́ẹ̀nà yìí sínú wọn ni tó jẹ́ iyì fún ọmọ nìyẹn ìní kọ́ wà nǹkan tí ó ṣe lọ́sọ̀ọ́ èyí tí ó sọ dẹni gidi wà ní jẹ́ ìlú náà lìyáàmì ìlìmí àdáwò ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ti sọ́rí wọ́n sọ tó ní í ṣe pẹ̀lú ẹbí báwo ni èmi ò ṣe máa dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí báwo ni ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń dá sí ní ó ṣe ẹ̀ ṣe lè sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ social media no kì í sọ̀rọ̀ social media bàbá sí mọ́mú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lèmi ọ̀wà aràn yín létí nkankan ẹjẹ́ eré létí nkankan wàláyà àfa àgbà ní àfa àgbà ní bàbá sí mọ́mú Ògbómọ̀ṣọ́ tẹ́ẹ̀dẹ̀ gbàgbọ́ yé èmi ò ní fẹ́ kẹ́jẹ́ káwọn èèyàn máa tì í lu kábíyèsí o èyí tí bá ń bẹ láàrin yín àti bàbá kábíyèsí àti inú fámìlì yín àwáyé àwa àkọ́tàn ni bàbá lu 100 ọdún láyé àkó ẹ̀mẹ́jọ kan o bàbá ìmáàmù èmi wá gbà yín lámọ̀ràn mọ̀dẹ̀ wá ta yín jí mo wá gbà yín lámọ̀ràn. Assalamu alaikum. Yes. Yes, sir. Amen. Yes. Ẹjọ́ ìlú wo lẹ tí ipò tó rí láìfù láwàá ṣe program lọ́nu. Ẹjọ́ ìjà sọ̀rọ̀ létà. Àbí sọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́fẹ̀ẹ́ dá sí. Lẹ́fẹ̀ẹ́ dá sí. Thank you, sir. Bẹ́ẹ̀ni. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ làwa náà. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ní. Bẹ́ẹ̀ni. Mo lọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kì í sọ̀rọ̀ tààrà àtàlẹ́ báyìí dá sí. Òdodo náà lẹ sọ. Kì í ẹsẹ̀ jẹ ẹsẹ̀ àbí jẹ́ ẹ̀sìn ni. Kì í sì jẹ ẹ̀sìn náà la fẹ́ sọ. Alhamdulillah ẹjọ́ mò ń bọ̀ ẹjọ́ gbogbo ẹ̀yẹ yẹn àwọn bàbá wa kan láti ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ talárò lè dá sí ọ̀rọ̀ tí ìlú lè dá yẹjú fúnra wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń dá sí ń dákun ni. Ọ̀rọ̀ olóògùn tí ó tẹ̀lé yanjú ọ̀rọ̀ bàbá sọmọ ni. Ọmọ Ògbómọ̀ṣọ́ tá a wà ní ilé àjòjì là ń pè yí ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni wá. Alhamdulillah. Náà ti ṣe amọ́tọ̀ ló fẹ́ràn mùsùlùmí púpọ̀. Ẹ gbádùn mi tó. Bẹ́ẹ̀ ni à ń gbọ́ gbogbo ayé ń gbọ́ yín. Etí tó ẹlẹ̀ ló Ògbómọ̀ṣọ́ yẹ àwọn orí kó tẹ̀lé lómi ilẹ̀ Islam. Wàláyà rí ìlú Ìlọrin bí ọba náà ṣe bá jókòó bẹ́ẹ̀ rí tí fún ẹgbẹ̀rẹ̀ kí wọ́n ṣe ránkàdé ni. Gbogbo àwọn tí ń dáṣe yẹn àwọn tí ò dá wọn jáde nìkan ni. Wọ́n ń sọ̀sọ́kúsọ lórí social media wọ́n sọ àwọn sọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ bá dá sí kíní àìsẹ́nìkìtì ẹ pè wọ́n sákèsí ẹjọ́. Àtọ́ láti dá àlè ìtọ́ba lẹ́bi. Ẹbẹ̀ ti sọ àlè ìdábà bàbá gbogbo wa ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kó pẹ̀lú wa kọ́lọ́run sì fún wọn sùúrù. Àmín ya Allah. Ọ̀rọ̀ nù lé àwọn ayélujára ni. Ọ̀rọ̀ nù lé àwọn ayélujára ni. Ọ̀rọ̀ nù lé ayélujára ni. Kì í sọ̀rọ̀ social media. Ṣé ń bọ́ sà? Ẹnìkan ti sòdodo fún wọn lómi. Ó ní wọ́n bá ṣe wù kí wọ́n lù tán bá lù tán kò ní kan ló lé wọn mọ́. Ẹ gbádùn mi tó. Gbogbo ayé ń gbọ́ yín. Kò ní kan lé wọn mọ́. Kò ní kan ló lé wọn mọ́. Wọ́n kàn fẹ́ wọ́n kàn mú kíní tí ò tọ́ sí bàbá yẹn wọ́n fi ń ṣe. Àwọn tí wọ́n rí ló lé wọn tó. Kíni ni wọ́n tẹ̀sẹ̀ mọ̀ pé kíní ṣe ọmọ ló lé wọn ni. Àmọ́ tọ̀ mọ́mú náà ń fọmọ ọgbọ́n ọmọdé bọ̀ ọ́. Ń fọgbọ́n ọmọdé bọ̀ ọ́. Lọ bàbá mọ̀ ń gbé ọ̀bá ṣe oríyàn ó lé ríyàn náà sí wọn. Bàbá jọ mọ̀ ń lọ ẹni tó ní mọ́wé ní òní ọmọ dàgbére fún bàbá. Sájẹ ni ìfẹ́ tiẹ̀ tún wá ní kéèyàn béèrè yàn. Mo sọ fẹ́ nìkan ìfẹ́ ni kó jáde lù wọ́n tún béèrè ẹ pé ọjà àdùnwò ìfẹ́ ni àìmọye
obìnrin tó jáde nínú ọkọ tí wọ́n wádìí ẹ̀ mọ́. Ẹni bẹ́ẹ̀nu pé ọ jáde mo pé ẹ̀. Dámìdì lọ́ọ̀kì ti díẹ̀ ẹni tí ò bá mọ̀ kó tún lọ gbọ́ lónìí. Ìfẹ́ ni. Ìfẹ́ ni. Ọjáde lù wọ́n béèrè ẹ̀ àìmọye ẹni tó jáde tí wọ́n béèrè ẹ̀ ṣé tí ọ̀bá hàn wọ́n béèrè ẹ̀. Ẹ gbọ́ mi là. Bẹ́ẹ̀ ni gbogbo ayé ń gbọ́ yín. Ẹjọ́ gbogbo àwa tá à ń dá sọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mo fa Al-Kùránì búra ìmọ̀ràn lọ́yà àgbà wọn kádàrú ẹnì kíní kárọ̀ ẹnì kejì bàbá síbi mọ́ onílù òní fẹ́ kó tú èyí tẹ́mi gbani bàbá kábíyèsí wọn ní ìmáàmù wọn ṣe lè jáde lù láì dágbére wọn lọ Mọ́kà bàbá wa ìmáàmù ayé ti dá yé social media ẹ má jẹ́ kí wọ́n bá yín kẹ̀kẹ́ sọ di ńlá ní social media ọba tó ní ti pàtàkì yín ọ́fíìsì alálàáfà ibi oyè parí sí níbi oyè imam ọ́fíìsì àwọn àfà tí ẹ bá ti jẹ sífì imam ibi oyè ti pinnu ibi oyè ti pin níbi alálàáfà ló ń gbé yín sí ẹ jọ bàbá imam mo fẹ́ kẹ́ ẹ lo ìmọ̀ tí ń bẹ lára yín mo fẹ́ kẹ́ ẹ lo ìmọ̀ ẹ dẹ̀ rántí kéèsì ànábì wa Suleiman ànábì Ọlọ́run ni o ànábì wa Suleiman ànábì Ọlọ́run èyí tá a jọ kẹ́kọ̀ọ́ ẹ̀ Solomonu ànábì Ọlọ́run ni ó ń kọ̀ntró àjẹ̀nú ó ń kọ̀ntró ọ̀rọ̀ ọ̀gì ó ń kọ̀ntró ọ̀rọ̀ odò nígbà tí kéèsì pọ̀ òun àti Balikisi pọ̀ ọbabìnrin nígbà tí kéèsì pa Solomonu àti ọbabìnrin pọ̀ táwọn ẹmẹ̀wà Suleiman salamu alaikum nígbà tí kéèsì pa ànábì wa Suleiman alayhi salatu wa salam tí kéèsì pọ̀ òun àti Balikisi pọ̀ tí Udiuda wá ròyìn nítorí lọ́dọ̀ ọbabìnrin fún Solomonu sáàmì yìí pé àwọn ìjòyè Suleiman àwọn ọmọ ogun ẹ̀ wọ́n ní kó jẹ́ káwọn kógun lọ já Balikisi bàbá sí mi mọ́mọ́ gbọ́mọ̀ sọ Suleiman bọ́lá ń ṣe fún lágbára tó ó ní àwọn ọmọ ogun Solomonu dẹ̀ ló lọ ó dẹ̀ ní agbára Solomonu dẹ̀ ní èèyàn bàbá ìmọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́n tí Suleiman wí ó ní nàlìmùlùkà ìsádàlú kọ́ríyàtà ní àfúsàdùhà mo bẹ̀ já gbé kọ́ yìí salamu alaikum. Bàbá mi látò Ògbómọ̀ṣọ́ àbí. Bẹ́ẹ̀ni. Náà. Èyí ń bọ́ àwọn náà ní wò yìí. Ẹ bá ń gbé fún ọ, mo fẹ́ pè wọlé. Náà. Mo fẹ́ pè wọlé ni ẹ bá ń gbé fún ọ. Bẹ́ẹ̀ni èmi náà mo ń sọ̀rọ̀ orí ètò náà lẹ́wà. Ok. Ọlọ́run kó pẹ̀lú wa sá. Bíẹ́ sá. Èmi mò ń wò yìí, wọ́n sọ̀rọ̀ ni mi ò rí yẹn. Èmi ẹ lóò kí ni tá a fi ń gbọ́ wa ń. Èmi náà ni mò ń bá yín sọ̀rọ̀. Ọlọ́run kó pẹ̀lú wa sá. Àmín. Bọ́bá wa béèrè yẹn lù ú, ẹ dákun jẹ́ ọmọ téèyàn bí lè jáde lábẹ́ èèyàn sá. Kéèyàn má béèrè látàárọ̀ kan pẹ́ kó tó wọlé. Hello sá. Mo wà pẹ̀lú yín gbogbo ayé ń gbọ́n tẹ́ ń sọ. Kò tí ì sẹ́sẹ̀ ń bi kí bàbá wa kábíyèsí ó béèrè bàbá imam. Àwọn ayé àwọn ará social media àwọn ni wọ́n ń sọ di wàhálà. Ọ̀rọ̀ bàbá àtọ́mọ lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má dàlú olùrú. Wàá dẹ̀ lọ bá bàbá báwọn lè lẹ́ bá ń sọ fáwọn ọ̀gbàdẹ bàbá kò rí bẹ́ẹ̀. Ọ̀ọ́lé máa sọ fún bàbá yẹn tẹ́ ń gbọ́dọ̀. Náà gbogbo ayé ń gbọ́ yín. Ọ̀ọ́lá lè máa rá bàbá fún bàbá yẹn kí bàbá yẹn náà wá tó bá wọn sùn kán kọrí bì kan náà. Káwá di tá à ń kó kí káwá máa kó sí ní kí máa kó kí kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo sọ fún Àmọ̀tẹ́kùn jò ní. Mo ní gbogbo tó bá kù náà ni pé kó máa ṣàdúrà fún. Àwọn náà ń ti lórí ìkíní yẹn wọ́n ibi tí ìdá náà ń ti lọ. Títù mọ̀ mú wà náà ni.
àbá yẹn kò sẹ́ni kan tó yájú wọn tún lù díẹ̀ mẹ́rin fi lọ rí. ṣéwù. ṣéwù ló dá fún yín ẹlẹ́sìn ṣéwù ṣéwù náà ni ìmọ̀ọ́mù àgbà kí ló le tó bá yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ yìí kí bàbá yẹn tó gorí òye ọ̀rọ̀ yìí sì wà ń bẹ̀ náà torí mo wo púrógámù jọ̀kan tí bàbá rẹ̀ àgọ́ ní àwọn alẹ́ wọn náà rán wá wọ́n ti àwọn ilé bá ti fi náà ní ẹnìkan wá máa ní ọba àti mọ́mù jà wọ́n sì lè jà wọ́n lè jà bàbá àmọ́ ojúṣe ìmọ̀ọ́mù tí túbọ̀ múnú ìlú kí ìmọ̀ọ́mù ṣe kó fi yòókù lẹ́kọ̀ọ́ lọ kí nìkan mọ̀ nù. Ọlọ́run ṣe é lẹ́sàn-án rẹ̀. àmì kí mo ní kó ti dà. Kí bàbá ìmọ̀ọ́mù ojúṣe tiwọn. mo sọ bá mọ̀tẹ́kùn tó ojúṣe tó yẹ kó ṣe nìlú tó yẹ kó ṣe láàfin ọ̀nà ìṣètò ọ̀rọ̀ àwọn ará social media kò ní tẹ̀lé sí. bẹ́ẹ̀ ni náà oníkálukú kan wí yẹmọ ní social media ọ̀rọ̀ lóòlù ẹ̀dẹ̀ ń dásí kó dógún ọba ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kò ní sógun pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run ogun ò lè ṣẹlẹ̀ àwọn ọ̀yẹ́ kan bẹ́lẹ̀ jà bó bá yá wọn gbẹnu dákẹ́ ni. Ọlọ́run bá ní sẹ́lẹ̀ sọ lóore. àmì ọ̀túnla ni bímọ̀ọ́sì ojúṣe tó yẹ kó sí láàfin kó lè ṣe ní mọ́ṣáláṣí. ntòkù lẹ̀ kókó ntòkù kò sílẹ̀ fọlọ́. èwo ni àwọn máa pariwo lórí social media ọba tí ìṣe nígbà tí ìṣe mọ́gàjì àwọn máa pariwo kì ìdí tírèdì ló ń jẹ́ bẹ́ẹ̀ mú sọ fún mi. Ọlọ́run pẹ̀lú ní o. Àmín. Àlékún orí o. Àmín. Àtọ́ sàdúrà fẹ́yìn náà àlékún orí o. Àmín. Àkáyìn ní òsì ní bàjẹ́. Àmín. Bẹ́ẹ̀ tí mo kó dá sínú ilé ìgbé ní àtọ̀nà tí inú ní dàrú. Àmín. Ọlọ́run pẹ̀lú yín sà. Àmín. Ẹ ṣé gẹ́sà. Thank you sir. Torí náà jọ gbogbo àwa tá à ń dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ àwọn àfáà kan táwọn pé àfáà ní bàbá ọba dey play. Àfáà is not bàbá ọba. Àfáà yìí ṣe bàbá ọba. Àwọn ọ̀rẹ́ mẹ́ta kan bẹnu ayé tọ́jú pé ọ̀nà tíyẹn dání kíyẹn pọ́n wọlé. Inú ẹ̀ ní ìjọba wà. Inú ẹ̀ ní àfáà wà. Inú ẹ̀ ní ọba wà. Tọ́rọ̀ bá wà pa kábíyèsí àtàfáà pọ̀. Kò sẹ́sẹ̀ níbi káàfọ́ lo ìmọ̀ tí ń bẹ lára rẹ̀. Ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ọnú ilé ni. Ẹ̀yin ará social media ẹ̀dẹ̀ fẹ́ sọ́ di wàhálà ẹ̀ fẹ́ sọ́ dogun. Bàbá Sífì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tùjá ní ìbú kàlíbìlà wàlà kì í ta khairan. Wàsálàmà kàlímàlì kùmínà lìkùmùmí. Kí bàbá kábíyèsí sọ pé bàbá Ìmáàmù ọ̀dágbére fáwọn nígbà tí wọ́n ń lọ jímọ̀ kò tí ì dìjà. Bàbá kábíyèsí ẹ má bínú o pàjáwìrì lọ dé o ọ̀bọ̀yà mo pè yín kọ̀ wọlé àìyè mi ti ẹ̀ fọ́ èyí tí mi kàkún bẹ́ẹ̀ ṣe kàkún ló bá dẹ̀ yẹjú. Bàbá wa Imam ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ ká tó gbẹ́kọ̀. Àwọn ìjọ ànábì wa Suleiman alayhi salatu wa salam àwọn náà kú Solomonu kẹsẹ̀ o bí Central Mosque bàbá Ìmáàmù ṣe kú tóun àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín pọ̀ àwọn tí wọ́n láìkì yín náà bẹ́ẹ̀ o wọ́n lé ẹ̀kí ń bọ́ ọtún kọ́ lọ́mọ ara yé o bẹ́ẹ̀ bá wò táwọn ní bóyá ní búlọ́ọ̀kù kan o bàbá Ìmáàmù ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ní èmi ìsọmọ Ògbómọ̀ṣọ́ oníkálukú ọdẹ wọ yàrá rẹ̀ mo rọ̀ yín mo fi ìmọ̀ tí ń bẹ lára yín rọ̀ yín mo fi ẹ̀kọ́ tí ń bẹ lára yín rọ̀ yín ẹ tó kéèsì yẹjú fúnra ara yín ẹ bẹ gbọ́rọ̀ social media àwọn ní ń tà àti ẹ̀ṣọ́ ẹ̀pà fáwọn bàbá ọba àwọn làjọ ń tẹ̀ra wa tápá àfáwọn ní bàbá ọba. Nígbà tí àwọn ẹmẹ̀wà Solomon tí láwọn fẹ́ lọ kó ogun já ọbabìnrin Balikis
ànábì Ọlọ́run ní Sùlẹ̀mánà ànábì Ọlọ́run ní wòlíì ọmọ wòlíì ní Sólómọ́nù alayhi salatu wa salam. Gbogbo ẹ̀yin àfáà náà lẹ́rìí ọ̀pọ̀ wákẹ́ ẹ̀yà alábòsí ni Sùlẹ̀mánà ní ẹ̀dákẹ́ dáṣọ ó ní innal muluka isa da'alu qaryatan afsaduha. Àwọn ọ̀ràn ọba tí wọ́n bá bínú wọnú ìlú kan wọ́n jẹ̀bẹ̀ ẹ̀rùn ni. Ànábì Sùlẹ̀mánà tó jẹ́ pé ó ní kọ̀tún àjẹ̀nú ó lówó Ọlọ́run kí Ọlọ́run fún lágbára ó tún ní ìmọ̀ bí kẹyẹ ṣe tó bọ́lá tí ń bẹ lára Sólómọ́nù ṣe tó báàsìkì rẹ̀ ṣe tó bí ipò rẹ̀ ṣe tó tó ti bó ti jẹ́ ànábì Ọlọ́run ó sọ fáwọn ẹ̀mẹ̀wá pé ọ̀rọ̀ burúkú lẹ́ sọ̀rọ̀ sẹ́mi ní wà lọ dojú ìjà kọ ọba sẹ́mi ní dojú ogun kọ ọba èyí tí Sùlẹ̀mánà wí nìyẹn innal muluka isa da'alu qaryatan afsaduha. Sùlẹ̀mánà ní àwọn ládéládé ànábì Ọlọ́run ni ó ní tí ẹ bá ààyè tí ẹ bá bínú sí wọn jẹ̀bẹ̀ ẹ̀rùn ni. Bàbá síbi mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ tú wà ní ẹ̀lẹ́mù fún wa o èyí tí ń pè ní ìmọ̀ kàtàbù náà òbí àì tá a bá fi àyè kọ́ fọwọ́ àọnù àrẹ̀sẹ̀ ní jẹ́bẹ̀ tá a bá wá mú láàmù tí ń bẹ ń bẹ ọjà lùtìfù tí ń ṣe àánú mímu bẹ̀ ní múlíkù mímu bẹ̀ ní múlíkù ẹni tí wọ́n bá ń pè láàfáà ó gbọ́dọ̀ ṣàánú ara rẹ̀ kó ṣàánú àwọn èèyàn kó ṣàánú ìlú ẹni tí wọ́n bá ń pè láàfáà a gbọ́dọ̀ bá lùtìfù lára ẹ̀ ẹni tí wọ́n bá ń pè láàfáà a gbọ́dọ̀ bá múlíkù lára ẹ̀ ẹ wá ní tẹ́ bá tó wá fẹ́ kọ́ ílímù tá a bá fi hẹ́ ọ̀kọ́ yóò máa jẹ́ sùúrù. Bàbá síbi mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ mo mọ̀ rọ̀ yín ẹ lo ìmọ̀ tí ń bẹ lára yín gbogbo àwọn àfẹ́ méjì àtàrà wa mọ́ àáfà yìí ṣe bàbá ọba àáfà kọ́ ni bàbá ọba o ọba bá lérí ohun gbogbo àmọ́ látara àgbọ́yé tí bá ń bẹ lára àáfà àti ìmáàmù tí tóbi wọn yóò dẹjọ́ máa rọra wọn. Látara àgbọ́yé tí bá ń bẹ lára kábíyèsí tí ń bẹ lọ́dọ̀ ìmáàmù sí kábíyèsí ẹnìkan kò lè láàrin wọn. Wàláì tàláì. Mo sọ bí pé ìlú tí wọ́n ti kọ́kọ́ sọ pé àfáà ní bàbá ọba ìlú tí wọ́n ti sọ pé àfáà ní bàbá ọba nínú ìlú wa náà mọ̀mọ́ dákọ̀ ìlú yẹn ni o ìlú tí mo mọ̀ ni o tí ìtẹ̀gbẹ́ wa ni o tọ́dẹ̀ yé wa ni o ọba ìlú náà lọ́dún náà bàbá tí ń jẹ́ bàbá ọba yẹn àfáà ni ìlú bí àfáà ní bàbá ọba no èmi jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìkirè nísìnyí bàbá kábíyèsí Akire tìlú Ìkirè Ọlọ́run jẹ́ rí bàbá mi pẹ́ wallahu yasimuka minan nas bí mo ti wù kí n tóbi tó kí n wá pè mí ní bàbá ọba níbo gbogbo àwọn kẹtẹ ń dá sọ̀rọ̀ ní social media èyí tí wọn ọ̀ka lágboolé wọn ni wọ́n ń wí online ẹlòmíì ò lè dánú ilé rẹ̀ control ẹlòmíì kò lè dá yàrá control ìyàwó ẹlòmíì ní kọ̀mándì ẹ̀ ọmọ ẹlòmíì ní pàṣẹ fún yóò kà bọ́ social media yóò máa fọ́ kẹ́ yóò dẹ̀ mọ́ dá wà lálẹ́. Bàbá síbi mọ́mù ìlú Ògbómọ̀ṣọ́
aṣíwájú ńlá kan nílùú Ògbómọ̀ṣọ́ adarànjẹ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń da gbogbo dídí ìlú wọn bí léèrè kí bò lẹ́sẹ̀ dára sí. wọ́n bí léèrè bò lẹ́sẹ̀ dára sí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ inú ọ̀rọ̀ yìí ò ṣe é wọ ọ̀rọ̀ ẹbí ni ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ inú ilé ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin kan tẹ́ ń dá sílẹ̀ kí ẹ̀sìn kọ̀ọ̀kan yín èèyàn ọba kírísítẹ́nì kí ló kàn yín pẹ̀lú ọba kírísítẹ́nì kí ló kàn yín ẹni Ọlọ́run kádà pé ọ̀dọ̀ba lọ́dọ̀ba o ṣé kírísítẹ́nì kan ló díje l'Ógbómọ̀ṣọ́ ni mùsùlùmí díje ẹni tí ì ṣe mùsùlùmí tí ì ṣe kírísítẹ́nì díje ẹni Ọlọ́run fẹ́ yẹn ló ti yẹn o. Mrs. Olúwaṣeun ẹni Ọlọ́run fẹ́ yẹn s'Ógbómọ̀ṣọ́ ló ti yẹn yẹn ẹ má jẹ́ àfi ọ̀rọ̀ ọbú da ìlú onílùúrú. bàbá sífì mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí n rẹ́ létí tí àkẹ́tà ìṣàlàyé fún wa àbá ní ilimulẹ̀ àlímì wàá kìlùlẹ̀ àkìlì tálàfà mọ́sálẹ̀ dín mínú mú kọ̀dí áwòrán sáráfà àlílìmù kọ́lá àná arastu gayyatahu wàlẹ́ àkìlù kọ́lá àná ramanu bí urifa Ọlọ́run fún yín ní ìmọ̀ ọ̀dọ̀ fún yín ní làákàyè bàbá ìmọ̀ ẹ lọ tún ìjókòjó ẹ má fi ìmọ̀ràn onímọ̀ràn ìmọ̀ràn bú ẹ má ìkún ọpọlọ yín mọ́ ẹ dájọ́ kòjó pé kí ni dá wàhálà lẹ̀ kọ̀dí sírí tani ìmáàmù ẹ ti jẹ ìmáàmù. ẹ ti jẹ ìmáàmù ẹ ti dórí èyí tẹ ẹ gbọ́ wisdom ló kù tó yẹ kẹ́yìn wà láàrin yàtí kábíyèsí kọ́dà inú ẹbí yín tí wọ́n ti bínú yẹn ṣe bá àfààní ẹ fẹ́ gòkun ẹni tí bínú inú rí ọ̀rọ̀ ẹ fi sùúrù kùn oyè tá a bá jẹ náà lórí ìrìn àjò pé aró orókùn aró ọ̀rẹ́ díẹ̀ wọ́n mi ìtìmọ̀ ìnẹ̀fì yìí kí ni ìbàlẹ̀ ọkàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n lè bá ọtún kọ́ lọ́mọ ara ayé bàbá ìmọ̀ Ọlọ́run jẹ́ ká pẹ́ láàyè náà ikú tọ́yàwó ní páyín ẹran tí pé ìmáàmù kan jẹ lánàá nílùú Ògbómọ̀ṣọ́ ìmáàmù kan jẹ níjẹta nílùú Ògbómọ̀ṣọ́ àwọn bàbá wa kan jẹ́ jẹ́rí kò sẹ́ni kankan tí wọ́n bi léèrè nù wọn náà tí wọn ò ní rí wí o gbogbo àwọn tí wọ́n pe kírísítẹ́nì lọ́ba kò sí tọ́kẹ́ ní kọ́kọ́ o ẹni Ọlọ́run bá ti yàn ló ti yàn o èyí bá jẹ́ mùsùlùmí èyí bá jẹ́ kìrìsìtẹ́nì èyí bá jẹ́ òṣèṣe ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó ọmọ ìpẹ́ ọ̀fẹ́ ìjọba wà á ti mọ̀ pé gbogbo tí ẹ bá ń ṣe láàfin lọ́mọ bá wọn ṣe o tó bá jẹ́ pé dìpátímẹ́ǹtì ti Islam nìkan ló fẹ́ mójútó mọ̀sáàsì ni kò ti lọ joyè mọ̀sáàsì ni kò ti lọ joyè nílẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá tá a wà yìí tó bá dẹ̀ mọ̀ pé kìrìsìtẹ́nì ni ọ́ ọ̀rọ̀ Jésù nìkan ló fẹ́ mójútó ṣọ́ọ̀ṣì ni ó ti lọ joyè ibùtọ́ bá jọ ń ṣẹ̀ṣẹ̀ tọ́jà pé ọ̀rọ̀ Ifá nìkan ló fẹ́ mójútó méjìjàgùdù ọba tó ọba ti dọba tó bá dà kó yídì ọlọ́ngbàrún rẹ kò gbàrún rẹ o pírọ́blẹ́mù ti ẹnu ọ̀nà yídì tí ẹ bá ní kẹsẹ̀ ṣọ́ọ̀ṣì ọ̀nà torí wọn lọ kọjá lọ lédì kan lọ jẹyè. ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn kan pè mí kí n dá sí ni etí òjé mi ò dá sí ni kí mo rí kí n pé kí n sọ̀rọ̀ social media ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìsọ̀rọ̀ social media
wàláì kì í sọ̀rọ̀ social media ọ̀rọ̀ tẹ́nì kẹ́kọ̀ọ́ ò lè dá sọ ni àfi ká bẹ́ẹ̀ ní kíní ká bẹ́ẹ̀ ní kejì ká pọ̀rọ̀ wà fún wọn kí wọ́n gba àlàáfíà láàyè. bàbá wa imam bàbá síbi mọ́mù ìlú Ògbómọ̀ṣọ́ kí n tó gúnlé ọ̀rọ̀ mi torí màá gba kọ́ọ̀lù wọlé bí bàbá bá sí ọmọ ní ọ̀bẹ bàbá o bàbá imam bí bàbá bá ṣe ọmọ ẹjẹ bá mi láìkì sóye bá mi sí ààrẹ bàbá síbi mọ́mù Ògbómọ̀ṣọ́ bí bàbá bá sí ọmọ ní ọ̀bẹ bàbá o bí ọmọ bá ṣe bàbá ọmọ ní ọ̀bẹ bàbá o. bí bàbá bá sí ọmọ tó bá jẹ́ kí bàbá náà jẹ̀bi ọmọ ní ọmọ bí ó ṣe gbé bàbá ẹ̀ bàbá wà fọmọ ẹ̀ mọ́ra bọ́mọ bá wá jẹ̀bi ọmọ náà ní ọ̀bẹ bàbá ẹ̀. ẹ gbọ́ bàbá sí mọ́mú Ògbómọ̀ṣọ́ ikú tọ́yàwó ní páyín ṣùjá nìbú kàlìbì láwàlà kí n ta kọ́ ìrà wàsálàmọ́ kàlìmọ̀ ní ikú mi náà ní gùnmù mi. ọlọ́run wọlé àpẹẹlẹ alukuriani yóò jẹ pẹ́ láàyè náà fàyímù ní alímù ní adíbù ní ifo àríbù ní ẹnu ọmọ bẹ́yẹ àti bàbá yín bàbá ìmáàmù síbi ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹnu ọmọ bẹ́yẹ àti bàbá yóò ṣe yẹjú ọ̀rọ̀ ara yín ẹgbẹ́ ọ̀rọ̀ èyí àti bàbá ìmáàmù kúrò ní bàbá kábíyèsí kúrò ní social media. ọ̀pọ̀lọpọ̀ àfáà míì ti ń dá sí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn à dá mọ̀ nílùú bàbá ẹ o. ẹ gbọ́ wàláì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bọ́ sí social media tí ń fà tán àfáà ní bàbá ọba kábíyèsí ni mo sọ yín pé ìmáàmù ọ̀dàgbére kọ̀ọ̀kan yìí tó bá hùn bàbá lè béèrè ọmọ ẹ̀ ọmọ náà lè béèrè bàbá ẹ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìsọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ mọ́ ń lẹ̀ pọ̀ ṣé wọ́n ti ẹ̀ ṣe pé wàhálà fún yín ni. fún àmẹ́nu mi lu bàbá ẹ̀. ọlọ́run wọlé àpẹẹlẹ àlùkùrìán bàbá sí mọ́mú ìlú Ògbómọ̀ṣọ́ ikú tọ́yàwó ní payín ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ social media ẹ̀rí pé tí mi bẹ̀rẹ̀ nu ọ̀rọ̀ agboolé ni ọ̀rọ̀ ìlú ni òjò tó bá dẹ̀rọ̀ lù ìlú náà ní ọ̀fà mu. Muhammad jẹ́ Abdullahi ó ní mo tó bẹ̀rẹ̀ katakata mo dúpẹ́ gan ṣáàjì mi ọmọ ẹsẹ̀ katakata tẹ̀mí ẹ̀yin oníjàgídíjàgan ṣé ọkọ ànábì náà ni Muhammadu jẹ́ ṣé Jacob ni kápẹ́ ni àbí Jemisi Muhammadu jẹ́ ṣé Jacob ni jẹ́ bẹ́ẹ̀ èpè mú ìwọ dèrè burúkú yìí ọmọ rẹ kíran alálẹ́ nù lù bàbá ẹ̀ bóyá ní ẹ dá ọmọ ìlú bàbá rẹ bóyá ni wọ́n mẹ́ ẹ̀. bàbá sí màmá Ògbómọ̀ṣọ́ ẹ lọ lo ìmọ̀ tí ń bẹ lára yín kéèsì ìlú Ògbómọ̀ṣọ́ àti social media no 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 no. kì í ṣe social media bàbá mi mú ẹ jọ àwọn ọ̀rọ̀ tẹ́ bá ń sọ pàápàá jù lọ tó bá ti ní í ṣe pẹ̀lú kéèsì àárín ẹ̀yà àti bàbá wa kábíyèsí ẹ má jí owó social media mọ́ sẹ́kọ̀ ní pípẹ́ ẹ lọ tó ìlú yín bàbá imam àfọ àgbà ní kápọ́jú orí gẹ́gẹ́ ìsọmẹ́kẹ́ àfọ àgbà ní. àfọ àgbà ní bàbá imam ẹ lọ fẹ́ gọlá
ẹjọ́ nígbà tí odidi síbi mọ́mú ìlú àti kábíyèsí tí wọ́n bá ní controversy báwo ni ìdàgbàsókè ó ṣe ṣẹlẹ̀ ní ìlú báwo ni ó ṣe ní àfẹ́ẹ̀tì ìlú tí bẹ ní káwọ́ yín kullukum ra'i bàbá síbi máa kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi. Kullukum ra'in Ànábì ní gbogbo apáta la dárin jẹ wa kullukum mas'ulun an ra'iyatihi wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ kálukú bàbá ṣe ṣe sí bàbá ìmọ̀ ọlọ́run ní fi sílẹ̀ ìwọ àfáà tó ń pariwo pa àfáà ń bàbá ọba ẹ̀ ń tẹ̀ra yín ni àfáà àìṣe bàbá ọba àìṣe bàbá ọba àwọn àfáà àìṣe bàbá ọba ẹkú dídò àfáà àwọn bàbá ọba gbogbo àwọn èdè wèrè tẹ́ fi ń dógun lẹ̀ tẹ́ fi ń dá wàhálà lẹ̀ nílùú. ومن فارو إلا لأهل العلم أنهم على الهدى لمن استهدى الله. ẹlòmíì tí ò lè fi kéwú kọ́kọ́ ara rẹ̀ ọ̀nà àfa bàbá ọba náà èyí tó bí ni mo ti sọ ọdún tí gbólóhùn àfa ní bàbá ọba tó jáde nínú ìlú wa nítòsí bí ni ọba àgbà náà ọba inú ìlú náà lọ́dún náà ẹni tó jẹ́ bàbá àwọn àfa àgbà ni wòlíì àgbà ni. Ni wọ́n fi ní lèdí àáfàá ní bàbá ọba ló nílùú ọba ló nílẹ̀ ẹ̀gbọ́n tí mo ń sọ fún wàláì tíjà bá ń bẹ́ẹ̀ jẹ́ àparí ẹ̀ káfá àáfàá bàbá ọba àdìsí wo lọ sọ bẹ́ẹ̀ fún àdìsí wo lọ sọ fún àáfàá bàbá ọba àyà Kùránì wo lọ sọ. Solomonu anabi wa Suleiman alayhi salatu wa salam ẹ̀gbọ́n tí anabi Ọlọ́run wí ni anabi Ọlọ́run àáfà àwọn ló fẹ́ tóbi tó àwọn anabi Ọlọ́run àáfà àwọn ni ló tó anabi Ọlọ́run kò sí àáfà tó lè tó anabi Ọlọ́run ọjọ́ tọrọ pa Solomonu àti Balikisu pọ̀ bọ́lá ń ṣe kẹ́ Solomonu tún tó ó fowó kẹ́ ó fọlá kẹ́ ó fìmọ̀ kẹ́ ó fi ọmọ ogun kẹ́ ó kọ̀ntrá jẹ̀nu gbogbo nǹkan tó le ní bẹ́ẹ̀ ní káwọ́ Suleiman. àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n ní kó jí káwọn lọ kógun já Balikisu lóbìnrin gbogbo ẹ̀yìn àfa àwọn ẹ̀ náà lẹ́kẹ̀ẹ́nu Kùránì Solomon ní innal muluka ìsà dáàlú kọ́rí yàtá àfùsàdúwà gbogbo ibi táwọn bàbá ta tẹ́ bá ju ìbínú wọn sí ìbínú ọlọ́mọ ṣẹlẹ̀ ń bẹ̀ ni. ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú bàbá ìmáàmù ẹ ṣe sùúrù bàbá kábíyèsí ẹ lámúmọ́ra ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.